kò sádùúrà rárá wèrè làdúrà nǹkan tó ya wèrè jù làdúrà bọ́ yìí ṣẹ́ẹ̀tì tó wọ̀ sọ́run ìfàdúrà bọ̀. ní orúkọ Jésù. Ọ̀yá ẹ ṣe láàrin ara yín. Aṣọ tó wà lọ́rùn àwọn ọ̀yá àdúrà bá mi bọ́. Go possible. Nígbà tí a kóra pọ̀ nígbà tá a join pọ̀ yìí a fìjà amalgamate then kò lè jẹ́ kò yẹ ká fìjà túká. That's number one. Then number two ṣé ẹ̀dẹ̀ tún rántí pé òyìnbó ti fi clause yẹn síbẹ̀ pé tí a bá wà compatible after 100 years we should call a conference so that everybody can go. So clause yẹn ti wà ń bẹ̀ in which Ọbásanjọ́ tried the constitutional conference but wọn ò ṣe pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan wọn ò ṣe pẹ̀lú inú dáadáa. Then Goodluck Jonathan brought us together again. We cannot get it done. But ọlọ́gbọ́n olóye yìí lè ṣe. Ó dẹ̀ ti fẹ́ yanjú ẹ̀. Autonomy to the local government. Ìyẹn ti kúrò. State police. Ìyẹn ti kúrò ńbẹ̀. Rádaràdá IG ọ̀rẹ́ wa onísọnù abáyàwó rẹ̀ sùn tí wọ́n ti fi díìsù sí ń sìn. Then so wọ́n lè get nǹkan tá a fẹ́. Like in America, we have state police, park police, county police. Then even when there's a new estate in Texas, in California, in Chicago, everywhere, láàrin buildings wọ̀nyẹn, they won't be there. Àwọn ọlọ́pàá wọ́n ti fún wọn ní ilé sáàrin àwọn èèyàn. Then wọn ò ní máa wọṣọ wálé. So if anything happen around those streets, they'll be able to take care of the whole thing. You get the point? So that is it. So for the separation, ènìyàn ló ṣe àwògó. Àwògó lọmọ èèyàn fi ń lọ bí iṣẹ́. But àwògó kọ́ láńgẹ́lì fi ń pín ire o. So ẹ má kánjú. Yoruba nation is still there. Igbo Biafra is not there. It's not dead. It's not dead. No. Once Yoruba nation is not dead, the Biafran too there is not dead. So then the Arewa too, even they said it, but only Ransi, where they want to go. I want to the very well tell it. I want to check in it. At the very well tell it. So don't worry, we will get there. It's a matter of time. It's a matter of what? It's a matter of time. Then now with the state police, Igboho can come in. Then Gani Adams can come in. Then we have to go to the template of Fashion, my big brother. But what he said those days are now coming to reality. To state police. Then go to Wale at the one level playing ground. So we see how it goes. So Yoruba nation is still very, very active. Owó ta fẹ́ náà wà níbi tá tọ́jú ẹ̀ sí. Then flag wà níbi tá tọ́jú ẹ̀ sí. National items wà ti wà níbi tá tọ́jú ẹ̀ sí. Then ambassador gbogbo àwọn tá fẹ́ yàn àti mọ̀bí tí. Ṣé Yorùbá lè dá ló ṣá? Ṣé bí ìgbà tí dáàdì ẹ bí ẹ kò mọ̀ pé ó máa lè má rì. Torí ìyá gbogbo nǹkan tí ìyá ẹ fojú bàbá ẹ rí kò sọ fún ẹ. Tó bá sọ fún ẹ ò ní fẹ́ tètè má rì. Wàá máa kanra àmàdádúró. Ṣé bó ti ń fọ ọmọ lẹ̀ sí táìmù kan wàá gbọ́ ọmọ lọ sí sùkúl wa lọ gbé before 2. But this ọmọ ti ń dá dúró ọmọ ti ń dá wà secondary school ti wà boarding house àmàdádúró. Àkọsílẹ̀ ni Yorùbá ti wà before Nigeria. Yorùbá ti wà before Nigerian nation. So don't worry, it will come to pass. Àwọn òkú wọ̀nyẹn ò sùn. Ìgbà yẹn làwọn Awólọ́wọ̀ máa lè sinmi lọ́rùn. Ẹ̀ná Orò máa lè sinmi lọ́rùn. Then pa Ìmòdù gbogbo wọn wọ̀nyẹn then wọ́n lè sinmi lọ́rùn. The wàhálà ibi ìwọ ojú èmi ojú ọkọ how do we manage that? Nígbà tá a bá padà sí Yorùbá nation kò ní sí church ànílò church ànílò mọ́sálásí ànílò church mọ́. Nǹkan tó kó bá wa nígbà tá a wà nínú Nàìjíríà ni Ifá ìṣẹ̀ṣe. Ẹlẹ́rìí ìpín. Òun la máa gbé Yorùbá lé lórí.
bó bá dóyàwó níyàwó ahọ́n ẹ̀ á yọ tó bá jòkó sórí iṣẹ́ ìyàwó níyàwó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lẹ́yìn tó bá dẹ̀ ló fẹ́ lọ réèpù yàn wá lẹ̀pọ̀ so tá bá ti ń rí àwọn kan tó lé wọ̀nyí ọmọ èèyàn ò lè lè teamwork lẹ́fí ń lu jìbìtì lè nígbà tá a bá pè as governor tó fi Ògún búra tàdé tó bominator fún ẹ tó mú kẹ́rì tó yọ ọjọ́ tó ń gbówó lọ báǹkì tí táyà wájú yọ tí wàá tọmọ ṣòfò dànù so ẹni tó fẹ́ gbapò lọ́wọ́ ẹ ní ẹjọ́ ẹ fi mílẹ̀ jẹ́ ká tó ṣe torí Olúwa ti dá wa láyè ara wa pé we should arrange ourselves ọkùnrin lè arrange ara ẹ obìnrin ni ò lè arrange ara ẹ ṣé ló dé àwọn obìnrin tó ń bá wà níbi kan sí tó ń jọpọ̀ ó lè ní brown yìí is from Tokyo ẹni tó bá rí boyfriend ó sọ ma tó wálé láti New York ẹni tó bọ̀ ọ́n léṣe náà deport bọ̀ tó ti rú sórí bọ̀dá wa ọkùnrin lè tolerate ara wa ó dẹ̀ tí ẹ béèrè pé kí ló dé tí Jésù gba obìnrin sọ́mọ ẹ̀yìn ẹ̀ tí ì ṣiṣẹ́ débẹ̀ Jésù náà then kò dẹ̀ sí then èṣù pàápàá kò má rí Jésù pàápàá kò má rí. Ìwọ lóru yẹn kì í ṣe bẹ́ẹ̀ tó yàn tí yóò ṣẹlẹ̀ ni pé èṣù ti mọ̀ pé òun wá ba ayé jẹ́ kò dẹ̀ sí bó ṣe fẹ́ bímọ síbi tọmọ yẹn náà ní bàjẹ́ Proverbs 16 ó ti sọ síbẹ̀ ó ní ọ̀pọ̀ ní èrò tó wà nínú èèyàn ṣùgbọ́n tí Olúwa ní ó ṣe kíni ọ̀dẹ̀ ní kò sí bá ṣe lè fọwọ́ ṣe ọwọ́ tí ẹlẹ́ṣẹ̀ lè lọ láláìjìyà. And when you look at the book of 1 Kings 21 from verse 16 ó ní aláti gba ọgbà Nábótì ká máa fi gbin àgbàdo ká máa fi gbin ewébẹ̀ bí wọ́n ṣe pa Nábótì nìyẹn lẹ́ẹ̀mí Ọlọ́run tún jáde pé kí ló ń jẹ́ inú ọgbà Nábótì ó ní bí ajá ṣe láì jẹ Nábótì lájà máa ṣe ẹ̀jẹ̀ máa ṣe kíni tó máa láì jẹ Jésíbẹ́lì and that's what happened so automatically a lè ní sùúrù ní tàbá ní sùúrù ojú àdẹ̀rígi mú yìí o so ẹ má wọrí Yorùbá nation is real Tinubu náà ti sọ ní 1978 ní I think Concord and Sketch ó ní Nigeria is not one nation Nigeria is too big to be under one nation. I don't believe in one Nigeria. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn question burúkú tẹ́ ń béèrè pé àfi kọ́lọ́run tì mí lẹ́yìn lẹ́yìn because torí wòlíì kan sọ pé Jésù ò ní wá mọ́ ọgbẹ́ ayé tó fẹ́ wá rèé wòlíì kan sọ bẹ́ẹ̀ o. Jésù máa padà wá. Jésù bọ̀. Out of the Apostle 1, 2, 3 only as you see me going so I will come back again me and my Father for the judgment. John 15, John 16, John 14 ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ yóò ṣe kíni yóò yè ó wá parí iṣẹ́ ni ó ń padà bọ̀ wọ́n ló ti jòkó lọ́wọ́ ọ̀tún bàbá ẹ̀ but ó ti gbàdúrà fún wa náà kó tó lọ in John and Luke 23 from verse 41 to the end he said ó ní bàbá dáríjì àwọn wọ̀nyí torí wọn mọ ohun tí wọ́n ń ṣe. Then when you look at John 24 and Luke 24 from verse 10 ó lẹ́yìn ẹ̀ ò sí ìlú ni kẹ́tọ́ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ nígboro pé Jésù tí ẹ pa ó ṣe kí ni ó ti jíǹde so ayé ìbá lágbára lórí ẹ̀ tó bá pẹ́ kò jíǹde but ó ti jíǹde so nothing to panic and nothing to is coming. To people today. Yes sir. Onígbàgbọ́ yẹn ṣá. Àwọn náà ò gba bàbá yes àwọn náà ò gba bàbá wọn gbọ́ débi tó ń ti máa gbọ̀rọ̀ Jésù gbọ́ ṣebí àwọn tí wọ́n ti dé kò ń sè wọ́n láwọn jẹun sí ṣé jẹun sí lọ́lọ́run dá àwọn ọmọ wọ̀nyí oníbọ̀wọ̀ fún bàbá àtìyá ẹ̀ kí ọjọ́ orí ẹ̀ lè gbé so ẹ̀dẹ̀ wa ọmọ yín sọ wọn pé kùtùkùtù sí ẹgbẹ́ ìdí bí ẹni tó ní mental problem ẹ̀ wá ní jẹun sí so automatically Jésù máa wá o oní àṣìwèrè ló sọ ní ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. So when you look at Isaiah 14 and Psalm 14, then Psalm 23, only the Lord is my shepherd, I shall not want. Then he now said again, in the book of Matthew 6 and Matthew 2, then in Matthew 2, wọ́n ní nǹkan tó bá ti sọ ẹ ṣe
and he changed the water to wine. Jesus will come again. Yeah. When you look at 1 Timothy 1, tó bá kà délẹ̀, ó ní òfin dára tí a bá lè ṣe. Ó lé mi mo dá apá bàbá, èmi ni mo dá apá iye. Ó lé mi mo dá àwọn tó ń ta ènìyàn as business. Bíbélì ló sọ. Wọ́n ta Jésù tó wọ́n bá dé àwọn ńláńlá náà ta. Wọ́n ta Joseph. Wọ́n gba ọjọ́ bíi Esau. Then wọ́n tún ta Jésù 30 shekel náà. So automatically a ti ṣí láti bẹ̀rẹ̀ sí ṣí láti 1975. Alàgbà Ayọ̀délé, alàgbà Ojútólé, alàgbà Sàká, Aláàfáà wà nílé wọn, Onífá wà nílé wọn, gbogbo ẹ̀ ló pé sí ibi tí a ti ń bọ̀ wọ́n dábì àjẹrà wà. Nígbà tí mo fẹ́ kúrò nílé, olóògùn dáadáa kan wá sí yàrá mi láti Kánò níbi tí mo sùn sí wọn á jí mi. Ó gbé báàgì rẹ̀ lẹ̀, ó ní ó ń ronú ibi tó fẹ́ lọ ọmọ níbẹ̀. Ó ló ń ronú àti lọ sí Èkó, ó fẹ́ lọ sí Port Harcourt, ó fẹ́ lọ sí Kánò. Ó ní bẹ́ẹ̀ wọ́n níbẹ̀ ni. Ó ní kí n má lọ sí gbogbo bẹ̀ wọ́n yẹn, kí n má lọ sí Èkó ibi tí omi yí káàkiri. Lẹ́yìn tó bá ti débẹ̀, òtítọ́ tó ń sọ yìí ni kò máa sọ o. Òtítọ́ máa ń tún ayé èèyàn ṣe. Irọ́ ló bà gbogbo kádàrá èèyàn jẹ́. Ó dàbẹ̀ ẹni tó mú gẹ́ boyfriend ẹ̀ wálé wá hàn bàbá ẹ̀. Ìyá ẹ̀ ti mọ̀ ti pẹ́, ìyá ẹ̀ ti lórí pé ayé àwọn obìnrin ti wọ reverse. Àwọn obìnrin ayé wọn ti ṣe kí ni? Ó ti wọ auxiliary. The reason why boyfriend tó ń mú wáyé, ìyá ti mọ boyfriend ọkọ ẹ̀ ọmọ òtítọ́dún méje. Bàbá kẹ̀hún ka pépà irọ́ káàkiri ní Wednesday. Òun wò bí ìjàkùmọ̀. So nígbà tó wá yá ń sìn, ọlọ́mọ yìí ò mọ́kọ wá. Dáàdì, ìgbẹ́ tí burú bẹ́ẹ̀ ṣe burú ni inú yín lè. Ṣé ẹ rántí ọjọ́ kan tẹ́ ń fárí yín bọ́ì tí ó bá yín tó ní dáàdì ẹ jẹ́ kí ẹ̀bùn yín tó gé orí yín lẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ̀jẹ̀ yọ yẹn. Ó ní bẹ́ẹ̀, òun lọkọ Kádéjà, òun lọkọ Rábìátù, òun lọkọ Bello, òun lọkọ Simisọ́lá àti Simisíjà. Okay, so ó ní ṣé ó ti introduce ẹ̀ náà ni ó ló máa wá bí gan o. Ó dé ọmọ yẹn náà ìsìn gan, àpò ráìsì bí 3 ló ti gbé wá. Ta ló gbà á? Ó ní kí ni ìbànújẹ́ rẹ̀, tètè wá sọ fún Jésù. Ìyàwó ẹ̀ ní ìbànújẹ́ o. Ohun tó ń bá ọ lọ́kàn jẹ́ kò ṣòro f'Olúwa. Ní kádàrá tó béèrè, nígbà tá ti dífá tó ti lọ́mọ yìí máa gbé irin ló máa fi jẹun. Ó dẹ̀ lọ́jọ́ ẹ̀ nígbà tó máa dẹ́kọ̀ọ́, wọ́n gbà sí sójà. Nígbà tó wọ sójà, ó dẹ̀ tún kàwé, ó dẹ̀ tún general. Kí ló fi jẹun? Ìbọn. Dẹ́gbà tó dẹ̀ tún yá kúrò ń bẹ̀ tán, ìkejì, wọ́n ní kò sí bó ṣe lè ṣe, kò sí ìlú tí ò ní lọ. Gbogbo àárín àwọn òyìnbó la ti ń rí. Pẹ̀lú dẹ̀ máa débi tó ṣe tó yunifásitì, kò ríṣẹ́, ó lọ ṣe ticketing and reservation. So wọ́n fi sínú plane. Ẹ jọ sá. Plane yẹn lọ Canada, ó lọ California, ó lọ everywhere. Ṣé kò tí ì rìn ayé tán? But ń ṣe ẹ̀kan bímọ gbunduku, ẹ wá bí ọmọ bíi camel. Torí camel ò ní speedometer. Ibi tó bá lè mú mi, ibi tó mi bá tọ́ sí ni. Ẹ̀kan bímọ, ẹ̀kan wojú ẹ̀ nìkan, ẹ̀ wo àkọsẹ̀jáyé ẹ̀. Ẹ̀ṣẹ̀ wá ń bèrè nísìn ní lẹ́yìn tó ṣe masters tán, tẹ́jú owó ran school. Ẹ̀ṣẹ̀ wá ló fẹ́ lọ ṣe masters ní Australia. Tó bá padà wá iṣẹ́ wò lẹ́wà síbìdì. So that is the problem, sir. So your life can change. Tó bá pàdé èèyàn rere lọ́nà ẹ̀, tó bá kọ lára ẹ̀. Only if you lack wisdom, you can go closer to the people that has wisdom. You can borrow from them. So that is it. Kò sádùúrà rárá, wèrè làdúrà, nǹkan tó yá wèrè jù làdúrà bọ́ yìí.
ṣẹ́ẹ̀tì tó wọ̀ sọ́run ìfàdúrà bọ̀. Ní orúkọ Jésù. Ọ̀ya ẹ ṣe láàrin ara yín. Aṣọ tó wà lọ́rùn àwọn ọ̀ya àdúrà bá mi bọ́. Go possible. Ọlọ́run kọ́ ló dá àdúrà. Èṣù ló fi ń borúkọ Ọlọ́run jẹ́. Bàbá òun là ń gbà ń bí yìí. Mo ní sà, àwọn mélòó ló ra mọ́tò wá bí yín sìn tó ń jòkó bí kútọ̀ òtún lọ kútọ̀. Kútọ̀ lábẹ́òkúta. Àwọn kákan jòkó káàkiri bí ìbẹ̀rẹ̀ ni òtún lọ bẹ̀rẹ̀ Ìbàdàn. Débẹ̀ náà ní sọ. Nígbà dìgbà kì í sìn ṣe rí rántìgbà tí Adébóyè ṣe ní tìjú. A ní kí àwọn all the singles kọ́ máa bọ̀ níwájú ọ̀tà. Wọ́n kọ́ yàn lọ́dọ̀ Bọ́ǹkì. Wọ́n kọ́ yàn lọ́dọ̀ Benihin. Ibẹ̀ náà ti wo fídíò yẹn. Lẹ́yìn kí ló wà lẹ́nu Adébóyè tó fẹ́ sọ báwọn dé lọ́kàn. Kò sí Benin single gbọ́dọ̀ pé mọ́. Half of Redeem is single. Àwọn tó marry tẹ́lẹ̀ program ti gbọ́kọ lọ́wọ́ wọn. Àwẹ̀ gbígbà wọn ò jẹ́ kọ́kọ́ wọn bá wọn sùn. Wọ́n ti gbàgbé Isaiah 58 from verse 10 to 17. Ó ní tí ẹ bá ń gba àwẹ̀, ó ẹ má fìra yín pamọ́ fára yín o. Torí kọ́kọ́ yín má lọ kọlu secretary lọ́fíìsì. Bọ̀dí ń sìn wọ́n lẹ́nìkan ń gba àwẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ fẹ́ ó tẹ̀lé o lè máa kúrò lórí àwọn ọkọ lọ bá ìyàwó ẹ̀ bí ó ní ara òkè ó ní the body shall be one. But àwọn tí wàá gbélé yín lọ́wọ́ ń sìn máṣúmọ́ kọ but pásítọ̀ yẹn dẹ̀ ń bá wọn sùn. Ó sí Ghana níbi táwọn pásítọ̀ ti ń gba pátá ní stage Jesus is coming. Ó ti wà nú ẹ̀jẹ̀ wọn ni àwọn wèrè. Kí ni wọ́n fi ìdọ̀tí ṣe? Ìdọ̀tí ni gbogbo ẹ̀. But ó sọ ní First Timothy 3 and 2 Timothy 3 and then 1 Timothy 4 ó sọ wípé ó ní at the tail ends perilous time will come. Ẹ̀mí àti ẹ̀pẹ̀rẹ̀ àwọn ní Jésù àti ẹ̀gbọ́rọ̀ ẹ̀ níjẹ̀bú àwọn ìjẹ̀bú ló kọ́ craze tẹ́lẹ̀ wọ́n ní Jésù òyìnbó. Àbí? Ó dúró síbẹ̀ yẹn ó bọ́ ọmọ tara ẹ̀sùn ó bá àbúrò ẹ̀sùn ó bá ìyá àtọmọ sùn wọ́n ní Jésù òyìnbó. Ẹran tìgbà tó kú tó wọ́n á dín kalẹ̀ àwọn ìjẹ̀bú lẹ́kọ̀ọ́ máa gbókùú wọn lọ sí ìjẹ̀bú wọn ló ṣe máa jíǹde gbàdúrà fẹ́ máa rùn náà ṣe wá palẹ̀ mi. Bàbá. Yes sir. Ṣé ń sìn body work and make up wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á dé fìlà lórí ìyàwó ọ̀tẹ̀ nímọ̀ pé òun mọ̀ àti ẹ̀pẹ̀ kànga tó fi pa ojú ẹ̀ ládàbí manafiki and bí traffic warden but it's okay. Ṣé rí wíwẹ̀ yẹn sà kò sí wíwẹ̀ kankan tètè máa gbàdúrà mi ò ní pẹ́ fílẹ̀ kátólì December mi ò ní wà mo lè má wọ more than 10 times kí yẹn tó dé mo fẹ́ jẹ́ kí ó dọ̀ mí wà nù yẹn. Tinubu is a planter. What? A planter. A person that see good in you. He will never know. He won't want to marry where you come from. He will give it to you how it is. Ṣé bẹ́ẹ̀ rántí pé ẹ pariwo one time kan pé lọ gbé búlọ́n fan jáde kí Buhari lè wọlé. Mọye tó wà ní búlọ́n fan. Bá káwọ́ sí búlọ́n fan. Bóyá wọ́n wọ̀ ní búlọ́n fan. Ọ̀dọ̀ ẹnu yín ò kí ń gbé jẹ́. Ẹ lè fẹnu já wáyà. Ẹnu yín ni ò jẹ́ kí náà ṣì wà dọ́là. Ọjọ́ tí Nàìjíríà bá ti stop up NEPA, iná stable.